Hello, hello, ẹ̀yin èèyàn mi. Àṣé nǹkan ń bẹ. Wọ́n ní téèyàn bá ń yọlẹ̀ ẹ̀dá, burúkú á máa yọ ṣe. Gẹ́gẹ́ bí orí àwọn àgbà, wọ́n ní má ṣe dalẹ̀. Wọ́n lẹ́ni tó bá dalẹ̀ kó máa bálẹ̀ lọ. Òun ni ọ̀rọ̀ ilé ayé yìí ló dífá fún ronke, olórí ronke ní ààfin. Má ṣe o. Tí mo gbọ́ ìròyìn yìí bó ṣe ń fò lórí íńtánẹ́ẹ̀tì pé opportunity gbà ó mìsẹ̀. Kódà kéèyàn má máa wọ́n ní àkọ́dá oró kò tó Adagbeyin. Ló bá ní ronke, ó ní time kan tó ní wọ́n fẹ́ ní kí àwọn obìnrin kan lọ represent wọn ní ilé Ifẹ̀ fún wọn fẹ́ ṣe convention. Wọ́n ní convention yẹn pé ìlú òyìnbó náà ti máa ṣe convention yẹn, pé wọ́n dẹ̀ pé gbogbo àwọn obìnrin pé wọ́n wá ní kí ìkan nínú àwọn olórí, wọ́n wá yan ìkan nínú àwọn olórí pé kó wá lọ. Ó dáa, ta ló fẹ́ wá lọ? Kábíyèsí wá ní ó dáa, jẹ́ kí olórí ronke kó lọ represent àwọn obìnrin nílé Ifẹ̀. Kó lọ represent obìnrin nífẹ̀. Kán lọ sílùú òyìnbó kán lọ láti represent obìnrin àwọn èèyàn Ifẹ̀, àwọn obìnrin Ifẹ̀. Wọ́n ní ronke náà rán. Wọ́n ló wá tó àsìkò tí kinní yẹn wọ́n fẹ́ wá sponsor. Wọ́n ní àwọn community organization yẹn ló máa sponsor, kì í ṣe pé kábíyèsí o. Ó máa pẹ̀tẹ́ organization àwọn obìnrin. So ó ti wá wà nínú gbogbo ẹ̀. Wọ́n ní kó bá pick form. Wọ́n fill the form, wọ́n ṣe everything. Wọ́n ní wọ́n ṣá submit ẹ̀. So dẹ̀ tí wá tó àsìkò tán fẹ́ lọ. Wọ́n ní bí kábíyèsí, wọ́n nígbà tí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàfin, tí rògbòdìyàn ààfin yẹn wá bẹ̀rẹ̀ lénípa lọ́la, gbogbo nǹkan tó ń mú tó ń ṣe gbogbo allegation wọn ní ààfin. So ó di pé olórí ronke, kábíyèsí kò wá fi kan pé méjì. Nígbà kábíyèsí wá ro gbogbo ẹ̀ wá ní yes, nǹkan tó máa ṣe fún ronke nìyẹn. Ló bá competition. Nǹkan tá a gbọ́ nìyẹn. Wọ́n ló wá kábíyèsí wá competition, ló bá sọ pé kò gbọdọ̀ lọ mọ́. Pẹ̀lú gbogbo ìbínú, pẹ̀lú gbogbo àwọn nǹkan kí nǹkan tó ṣe ní ààfin. Bí inú ṣe wá bí kábíyèsí, wá ní kò gbọdọ̀ lọ. Kí ni reason? Wọ́n bá ṣe ìpàdé yẹn pé nǹkan báyìí, all the allegations ló fi kàn án. Wọ́n ní bí opportunity yẹn ò rẹ̀ wá fún wọn nìyẹn. Wọ́n ní bí ronke ó bẹ̀rẹ̀ sí ní jàporó, ló bínú, ló ṣe kinní. Kábíyèsí ní wàhálà tiẹ̀ nìyẹn. Ó ṣe báyìí. Wọ́n ló wá regret lọ́rọ̀ kan ṣá. Pó regret, ó káwọ́ lórí pé kí lòun ṣe. That is why ó dáa kéèyàn máa ṣe dáadáa. Kéèyàn máa ṣe dáadáa o. Torí ẹ̀ náà ti sọ pé ẹni bá ṣe bí kó máa ṣe lọ́nṣọ́. Kò sí tí ò lérè. Tí wọ́n dẹ̀ sọ pé ìkà ló fẹ́ ṣe, máa ṣe lọ́nṣọ́. Wọ́n ní èrè yẹn ó wà pẹ̀lú Ọlọ́run láti san fún olúkálùkù. Gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ ṣe rí. Ṣe rí iṣẹ́ àbẹ́ẹ̀rẹ̀, eré ojú ayé àbẹ́ẹ̀rẹ̀. So nǹkan tí wọ́n ní ó ṣe nìyẹn. Wọ́n ní gbogbo allegation yẹn nígbà tí kábíyèsí kà á lọ pé báwo ni irú èèyàn yẹn ṣe fẹ́ travel lọ represent community tí ó wá débẹ̀ tó lọ museum. Wọ́n ní irú èèyàn yẹn lè lọ ta odindi Ifẹ̀, ó lè lọ tà nílùú òyìnbó, bẹ́ẹ̀ kò ṣáà lè tẹ̀ á. Kí ló fẹ́ tà á fún? Bẹ́ẹ̀ kò dá kéèyàn máa hùwà tán ní trust èèyàn, trust life.
wọ́n ní òun ni o, wọ́n ní nǹkan tí ó jẹ́ kí nǹkan tí kábíyèsí fi torí ẹ̀ lọ terminate appointment yẹn woefully. Ló dáa kéèyàn máa ṣe dáadáa. Ẹ jẹ́ ká ṣe dáadáa. Ẹ wo opportunity bàǹtàbàǹtà tí Ronke miss. Ó mà dẹ̀ ṣe, wọ́n máa fíìlì fún un. Mo fíìl fún un. Wọ́n ní kábíyèsí rẹ̀ wò pé pàtó wo gbogbo àwọn olórí yẹn pé ta ló lè lọ. Pé ta ó ní dídùn inú òun. Wọ́n ní dídùn inú kábíyèsí ló fi yan Ronke o pé kó gba fọ́ọ̀mù pé Ronke ló lè lọ represent conference yẹn ní Ilé-Ifẹ̀ láti represent Ilé-Ifẹ̀ ní outside country. Now wọ́n ní tó bá jẹ́ pé wọ́n ló ti ń lọ bí èyí o, wọ́n ló ti ń lọ bí èyí o tí kinní yẹn tán ti gba fọ́ọ̀mù yẹn. Ó dàbí pé ti DC ẹ̀ bí kábíyèsí kan terminate, ó dàbí pé DC ẹ̀ ló máa lọ. Wọ́n ti gba fọ́ọ̀mù yẹn láti ẹ̀ pé ti DC ẹ̀ pé very sure pé Ronke ló máa lọ. Ẹ dẹ̀ wo nǹkan tó fi ìṣó kínkínní ba ìlú jẹ́. Ó fi ìṣó kékeré ba ìlú jẹ́. Ẹ̀yin èèyàn mi. Àbẹ́ ẹ̀ gbọ́ kéèyàn fi nǹkan kékeré kó fi dí opportunity. Kò dáa, wọ́n ní ìkà ò dáa kéèyàn má ṣe. Ṣé rí opportunity tí kà? Ṣé rí gbogbo gain tí ìbá gain? Wọ́n ní àwọn people yẹn ló máa sponsor journey yẹn o. That is àwọn organization yẹn, àwọn náà organize ẹ̀. Àwọn náà máa sponsor ticket àlọ àtàbọ̀. Ibi tó máa dé sí accommodation. Wọ́n láwọn people yẹn ló máa sponsor ẹ̀. Oúnjẹ tó máa jẹ, wọ́n máa sponsor ẹ̀. Lílọ bíbọ̀ gbogbo ìgbádùn. Allowance wọ́n ní àwọn yẹn náà máa san. Gbogbo everything wọ́n tún ṣe dáadáa fún. Wọ́n tún máa ṣe shopping. Ṣé rí opportunity tí kábíyèsí fún? Kábíyèsí fi gbogbo inú ẹ̀ tọkàntọkàn fi fún àwọn olórí yìí. Ṣùgbọ́n ẹ̀tanú torí Naomi kí lèèyàn jẹ tí ó tún àfọlọ́ Ọlọ́run. Bó tiẹ̀ tó wọ́n ti fi ara balẹ̀ ni, ṣé Naomi lè jẹ gbogbo ọ̀rọ̀ tó wà láàfin yẹn tán ni? Ṣé òun nìkan lè jẹ tán? No. Bẹ́tẹ̀ bó bọ́n ṣe fi wàdùwàdù tán fi lá ọbẹ̀ gbóná, ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní jó wọn lẹ́nu. Ẹ̀yin èèyàn mi, ó dáa kéèyàn máa ṣe dáadáa. Ó kọ́ wa pé ká máa ṣe dáadáa. Ká má fi ìṣó kínkínní ká fi ba ìlú jẹ́. Ẹ wo bí àṣírí wọn ṣe ń tú. Èèyàn wa ṣé gan tẹ́ ṣe ń tọ́tí sí wa. Mo dúpẹ́ o. Àbọ̀ ọ̀rọ̀ ni wọ́n sọ fún, ó yẹ ká máa sọ fúnra wa. Tó bá dé inú wa, mo mọ̀ pé á dòdìndì. Màá mú àǹfààní mi wá fún yín tó tún jẹ́ pé a tún lè mú ká tún fi ṣe àfikọ́gbọ́n. Ẹ ṣé o, God bless you. Bá subscribe kó kẹ́lẹ̀ bá wa share o. Bye.